àfi k'Ọlọ́run gbà wá pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ àwọn obìnrin torí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láwùjọ wa tó jẹ́ pé ó bá ìrònú dé tí kò sí ìfọ̀kànbalẹ̀ tó jẹ́ pé ìrònú náà ló tún bá dé. Ẹ jẹ́ á farabalẹ̀ ká gbọ́ fọ́nrán yìí lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ this pikin strong o. Kọ́tà ẹ̀rọ mi fowó iyebíye wá. Kọ́tà ẹ̀rọ mi fowó iyebíye wá. Kọ́tà ẹ̀rọ fowó iyebíye wá. Ní ayé kí la lẹ́ ṣe? Àmọ́ kí ni a lẹ́ ṣe? Ó ṣe mí. Ó yìí ni àwọn eléyìí tí mo sọ fún àgbẹ̀. Ọmọ tó ti kọ́ sí ayé Wetin make this woman throw pikin inside water now? Omo, this man get mind o. That thing no easy na. I go carry pikin to inside there go. Wọ́n mi ò kọ́ rí láyé mi. Dèdè tọ́ka àná. Kí ló dé? Ṣé tèmi náà nìyẹn? Èmi náà lè ti ta àbọ̀ àwẹ̀ lọ́ọ̀dún tó wáyé. Kí ló dé tó sọ mẹ́sìn lómi? Bí a ṣe ṣe fún mi nìyẹn. Ọmọ Ikoko, o rántí ọjọ́ alẹ́ rẹ. Ọjọ́ alẹ́ mà lọ́rọ̀. Tèmi kan náà ni mò ń sọ èmi kan ti ẹ̀ǹdì ara mi ò jẹ́ mi ò ṣe é tì mọ́ ó ti tá ẹ̀. O rántí ọjọ́ alẹ́ rẹ. Mi ò rántí ẹgbẹ́ tẹ́gbẹ́ bá máa sọ kọ́ sọ. Ọmọ yẹn ti ṣe ó ti gbórúkọ ó ti ṣe é bí tí ó sì ṣe wọn báyìí. Ọmọ Ikoko ọmọ ó ti ṣe wọn ìwọ̀n báyìí ọjọ́ mélòó ló bí. Kí ni ò bá àti kódà fún wa lẹ́gbẹ̀ẹ́ títí kò máa sọ pé kọ́ fún ẹ ní owó wà láì tí bá dé. Yes na. Kí ló wà fẹ́ Person dey wey go collect the pikin now. Even though drop out for this offer you get. Yes na. It's better than to this one na cost now. Na boy. Wà lọ fẹ́ ọkùnrin tí ò tọ́ sí ẹ. Wọ́n bẹ sójà ẹ̀ o. Ó yà jẹ́ olórí gbogbo ní ọmọ yìí o. Ṣé o ti mí? Níbo la ṣe máa? Ó ti ẹ̀ ní tara wọn. Wọ́n lè rí ràmẹ́ ọmọ kékeré. Ẹ̀rọ sínú ọ̀wá ìjọ Ẹjọ́ ọlọ́kadà ọ̀hún ẹ̀ máa rà ẹ̀ sí. ọ̀yà òun gangan bó ṣe gbà yẹn o. Wọ́n ti rìkọ́dì. Ọkọ náà ti wá ọ̀gá ẹ̀ tó yẹ kó gbé náà. Wàá yìí lọ dúrọ̀bù ẹ̀ náà. Sọ́ọ̀mù ni ọgbọ̀n ní gbèlè tẹ́jọ́ dúró ẹ̀. Ẹ̀rọ sínú wá fún mi sẹ́ẹ̀ ẹ̀rọ sínú wá. Ẹ̀rọ sínú kékeré ẹ̀yọ̀ kan. This thing is like let's say probably 3 minutes or 2 minutes inside water. Inside water, 2 minutes to. Yes, it's too much. This child is strong. I don't know. It can be a Now they call at that time. Not true. Ìrọ̀lẹ́ ti gbọ́ láti ẹnu arábìnrin. Ìrònú náà ni ìrònú ló jẹ́ kó lọ ju odidi ọmọ kó lọ jù sódò. Ẹ rí i pé ọmọ ìkókó sì ni kò tí ì dàgbà kò tí ì gbọ́n dáadáa. Kí ló lè fà á láwùjọ àwọn obìnrin tó fi lọ ju adúrú ọmọ tó lọ jù sódò? Kí ló rò débẹ̀ tó fi ju odidi ọmọ yẹn sódò? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tán kọjá lọ tán ṣe àkíyèsí.
àfi k'Ọlọ́run bá kó ṣàánú wa o, kó gbà wá lọ́wọ́ àwọn ìrònú àwọn kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ láwùjọ àwọn obìnrin. Gbogbo àwọn obìnrin nílé lóko, tẹ́ ẹ̀ bá tí ì ṣetán ẹ má rẹ́dì sílẹ̀, tẹ́ ẹ bá ti mọ̀ pé ẹ tí rẹ́dì ẹ má rẹ́dì sílẹ̀, ẹ má gbé sílẹ̀ torí òní nítorí ọjọ́ ọ̀la, torí tẹ́ ẹ bá ń dàgbà àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n lè pé fún àwọn ọmọ yín tó bá di ọjọ́ ọ̀la. Gbogbo wa la máa jèrè àwọn ọmọ wa lágbára ṣe Elédùmarè. Ìbá mi ẹ máa tẹ̀lé wa níkànnì Facebook page wa Target Radio TV Live, lórí TikTok wa Target Radio TV Live, lórí YouTube wa Target Radio TV Live, lórí Instagram page wa Target Radio TV Live. Ẹ ṣé púpọ̀.